onílé mọ́kágò àgọ́ àlàmóbodè oṣù ajá òṣùpá ni mí mo rí bàfọ́lọ́hún ọba Akanda ọ̀rọ̀ Awikonko náà ló kọ́ mi. mo kí gbogbo ọmọ Yorùbá jákèjádò àgbáńlá ayé níbikíbi tẹ́ bá ti láǹfààní láti máa wò mí láti máa gbóhùn mi etí lẹ fi ń gbóhùn mi ojú lẹ fi ń rí mi ojú tẹ́ fi ń rí mi ò ní fọ́ etí tẹ́ fi ń gbọ́ mi ò ní fàya lágbára Ọlọ́run àánú Olódùmarè ò ní fi wá sílẹ̀ ẹ jẹ́ kí n sọ pé pápápá ni mo wá pápápá ni mo fẹ́ ṣe léyìí mo fẹ́ sọ̀rọ̀ nípa àbájáde àyẹ̀wò lórí ọ̀rọ̀ ọmọdékùnrinbìnrin ní Bobrisky Idris Okuneye àbí okun ẹyẹ àbí Okuneye tí gbogbo àmọ̀ sí Bobrisky òun náà ní Correctional Center ni wọ́n ti ṣàlàyé nípa ẹ̀ ṣé ẹ gbàgbé wípé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí àbí ká sọ wípé gbogbo aláwọ̀ àwíà ńgbà tí wọ́n arrest Bobrisky tí wọ́n ní ó abuse náírà wọ́n gbé lọ ilé ẹjọ́ ó ló ń jẹ̀bi wọ́n sì nìkan lọ́ọ́ fi sọ́gbà ẹ̀wọ̀n àbájáde ẹ̀ látọgbà ẹ̀wọ̀n ni ló ń sọ fáwọn ọ̀rẹ́ pé wọ́n ò fọ́n sínú sẹ́ẹ̀lì o ìta ni wọ́n gbalé fóun sí tó ń wà títí tí ọjọ́ ẹ̀wọ̀n ń fi pé ìyẹn ló kọ gbogbo alóminú pé corruption at higher grade lélẹ́yìí báwo náà ṣe máa dá ẹ̀wọ̀n fún yàn tí ò wá ní lọ sẹ́wọ̀n tó yẹ pé ta lòun ti máa ṣe fàájì no kò yẹ kó rí bẹ́ẹ̀. Now having said that ńbẹ̀ ni àwọn House of Rep ni wọ́n ti gbé panel kalẹ̀ tó máa rí sí ìgbẹ́jọ́ wọn ńbo ló ti wọ́ Correctional Center ló jẹ̀bi ni àbí EFCC ṣé lóòótọ́ ni wọ́n gba rìbá ńbo ni ó sùn ńbo ló gbé ṣé lóòótọ́ ìta ló gbé ni àbínú Correctional Center. So àbájáde látọ̀dọ̀ àwọn Correctional Center jẹ́ ká mọ̀ wípé inú ẹ̀wọ̀n ni Bobrisky ti lò gbogbo àsìkò ẹ̀ tó lò lẹ́wọ̀n. Now òye tó yé mi ni pé possibly Bobrisky lè fẹ́ dán kó fẹ́ dánu kó fẹ́ fọ́ fáwọn èèyàn rẹ̀ kí wọ́n lè sọ wípé lẹ́nu ń bẹ̀ ó lẹ́sẹ̀ ńlẹ̀ torí ẹ̀ ló jẹ́ kó máa sọ̀rọ̀ nípa Godfather Godfather ń ṣe báyìí Godfather ń ṣe báyìí because to the best of my understanding kárí Godfather ò fẹ́ jẹ́ kán gbé lọ sẹ́wọ̀n ó fẹ́ jẹ́ kán gbalé fún un tọ́dẹ̀ mọ̀ wípé kò lè náwó instead tó fi ń yáwó káàkiri èmi rò pé ó yẹ kí Godfather ó lè fún ti bó ilé ẹ̀ kí Godfather sọ pé okay má worry má yanjú ẹ̀ I will pay them má fún ọ ní nǹkan tó bá yẹ kán gbà. So èmi rò pé exactly bó ṣe yẹ kó rí nìyẹn mọ̀ nígbà tí ò wá rí bẹ́ẹ̀. Now gẹ́gẹ́ bí ẹni tó ní ẹjọ́ jẹ́ lọ́dọ̀ panel Correctional Center lẹ́jọ́ jẹ́ EFCC lẹ́jọ́ jẹ́ Bobrisky lẹ́jọ́ jẹ́ Very Dark Man lẹ́jọ́ jẹ́ because Very Dark Man ló líkì secret yẹn ló líkì voice note yẹn. Now ìgbà tí wọ́n kọ́kọ́ pè pàdé wọn Very Dark Man lọ Correctional Center lọ EFCC lọ Bobrisky ò wá ńgbà tí wọ́n tó fẹ́ pàdé níjẹta Tuesday ni Bobrisky ń gbìyànjú láti sá lọ through semi-border kó tó di pé ọwọ́ padà bá tí wọ́n arrest ẹ̀ láti ibẹ̀ ni wọ́n ti gbé lọ sọ́fíìsì àwọn immigration níkẹjà láti ibẹ̀ ni wọ́n ti gbé lọ sí alágbọ̀n. So now ìròyìn tá a gbọ́ náà ni wípé ara Bobrisky ọ̀yá wọ́n rọ̀ṣẹ̀ lọ sọ́spítù wọ́n lọ sọ pé ọyàn ń ròun wọn ò gbẹ́yìn ló ti rẹ́rìn ọkùnrin lọ́yàn kẹ̀ ọyàn ń ro ọkùnrin kẹ̀ wọ́n lọ sọ pé ọyàn ń ròun gẹ́gẹ́ bí nǹkan tí wọ́n sọ. So now àbájáde Correctional Center ò ní wípé ọgbà ẹ̀wọ̀n ni Bobrisky ti ṣe ẹ̀wọ̀n ẹ̀ lóòótọ́ làwọn fún ní special cell ìdí tó jẹ́ káwọn fún ní special cell ò ní wípé àwọn observe pé àti ntọ́kùnrin ní àti ntóbìnrin ní ló wà lára Bobrisky
lóòótọ́ sì ni Bobrisky ní pọ́nrán gẹ̀ẹ́tì ẹ̀ ó ní olùgbòǹdóró alẹ́mọ káàkiri orí ẹni tó gẹ̀ẹ́tì ẹ̀ mo ló ní baba kúkúrú dé fìlàmọ́ntì pọ́n yes so ó níyẹn ó tún wá ní òrombó méjì tí máa ń wà láyọ̀ obìnrin ó ní tó dúró dáa ṣe rí i pé méjì nínú ẹyọ kan ní Bobrisky bẹ́ẹ̀ yẹn now wọ́n á ní ngbà táwọn wá rí báwọn làwọn á wò pé báwọn bá fi sí sẹ́ẹ̀lì àwọn obìnrin àfàìmọ̀ kí gbogbo obìnrin tó wà ní sẹ́ẹ̀lì kí wọ́n má lóyún tán kọkùnrin yìí kó tó di pé yóò parí ẹ̀wọ̀n oṣù 6 bàbá wa ní ká fi sí sẹ́ẹ̀lì ọkùnrin ó ní tí ń bẹ láyà táwọn ọkùnrin tí wọ́n lè fọwọ́ tẹ̀ kí wọ́n má bàa ṣe níṣekúṣe nínú sẹ́ẹ̀lì kìíní àti sẹ́ẹ̀lì kejì ńlọ́jẹ́ káwọn ọ̀dọ́gbọ̀n wípé tọ́rọ̀ bá kọ òkè tí nǹkan bá kòkè tọkọlẹ̀ ó níbi tẹ́rù bá kòkè tọkọlẹ̀ ó tún níbi tá a gbé kà kò sí àdánni kò sékú kò sẹ́yẹ ni tàbí ká sọ pé ó sékú ó tún sẹ́yẹ àdẹ lè fi papọ̀ máwọn àdán kí wọ́n bá sájẹ́pá a lè fi papọ̀ máwọn eku kí wọ́n bá máa sá fún un lọ́jẹ́ kí wọ́n fún ní special cell now gẹ́gẹ́ bí ẹni tó jẹ́ agbẹnusọ correctional center bóyá sọ ó ní ìgbà tó ń sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn kí lorúkọ ẹ̀ tó sọ̀rọ̀ lọ́dọ̀ àwọn rep ó lò ní deputy comptroller of correctional and officer corrections and officer in charge ó ní I am MB Anukwara deputy comptroller kì í ṣe controller náà máa ń lo comptroller of corrections and officer in charge of medium when Bobrisky was brought in here on April 12, 2024. Bobrisky was brought here at about 10:30 p.m. and at that time we could not do the necessary documentation. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lóòótọ́ tó yẹ pé àárọ̀ kùtùkùtù náà ẹ̀sẹ̀ máa wá pè nínú cell náà ẹ̀sẹ̀ máa forúkọ sílẹ̀ properly. Now so wá ní Bobrisky was housed in the P ward room 2 while awaiting further assessment. The next day when we did the admission he was taken to medicals where the doctor and matron examined him and said that he had a male and female organ. tẹ́ bá wá wò dáadáa ẹ máa rí i pé tí àwọn correctional center tí wọ́n ṣe ìgbésẹ̀ tí wọ́n gbé ó wà justified ó wà justified so now yín ò wá túmọ̀ sí pé káráì tí wọ́n off corruption o àwọn ọ̀gá yìí lè mọ̀ pé àwọn ìsọ̀ǹgbẹ wọn àwọn ọmọ abẹ́ wọn àwọn lè fẹ́ lu opportunity yẹn láti sọ pé kí Bobrisky ó mú nǹkan lẹ̀ náà so with that wọ́n lè lọ́bì pẹ̀lú ẹ̀ lóòótọ́ pé kó mú nǹkan kan wá wọ́n dẹ̀ lè mọ̀ sọ bẹ́ẹ̀ kí Bobrisky ọkàn fẹ́ fọ́nu lásán but TFCC tó ní wọ́n ní kí wọ́n lè drop money laundering charges wọ́n béèrè 10 million naira that could be very very correct and right reason ni wípé kí ni excuse EFCC fún wa tí wọ́n fi money laundering kún ẹ̀sùn tán fi kàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí wọ́n fi wá padà yọ kúrò that means ọwọ́ ti kọwọ́ ọ̀rọ̀ ti kọ̀rọ̀ ẹnu ti kẹnu ẹni ìgbésẹ̀ ló lè wáyé láti bẹ̀ ṣùgbọ́n òye tó yé mi ni pé èèyàn mélòó ni yóò pín 10 million naira ńbo ni 10 million naira ó gbé wọn dé sáwọn ọ̀gá mọ̀ ń pa ẹ̀ táwọn ọ̀gá ọ̀bá mọ̀ ń pa ẹ̀ àwọn ọ̀gá ò lè mọ̀ ń pa ẹ̀ torí 10 million naira ọ̀nà tó máa rìn yóò jìnnà kò dẹ̀ lè káwọn ọ̀gá lẹ́nu so n tí mo suggest ni pé àwọn kéékèèké tí wọ́n wà in charge ni wọ́n negotiate pẹ̀lú n sọ pé bẹ́ẹ̀ lórí o mo ní tí mo suggest pé possible kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ àwọn ni wọ́n wà negotiate pẹ̀lú Bobrisky lẹ́yìn tán bá ti negotiate pẹ̀lú Bobrisky ṣe mọ̀ pé ibi tí wọ́n mú ọ wà náà ni wọ́n gbà ọ wà ibi tí wọ́n pa ọ wà ibẹ̀ ni wọ́n gbà ọ wà
àwọn kéékèèké yẹn ni ó wà á explain fún àwọn ọ̀gá pé n ta rò pé money laundering ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò ń ṣe money laundering, ó ti ṣàlàyé ibi tó owó yẹn ti wá àti ibi táwọn owó yẹn ti ń wọlé, ó kàn fẹ́ tọ́jú ẹ̀ ni, ó kàn fẹ́ ṣe kinní kan ni, òun ló ní, ẹ̀gbẹ́ ẹ̀ kan ló ní ni, àbí nǹkan kan ló fi sí nkíà rẹ̀, wọ́n tọ́jú ẹ̀ sí lọ́wọ́ ni, wọ́n ní kó bá wọn kó dání ni, àwọn èèyàn kan ló dá sí lọ́wọ́, wọ́n fẹ́ fi owó yẹn ṣe nǹkan kan ni. Different excuses ni wọ́n lè mú fún ọ̀gá wọn dẹ̀ jẹ́ síbẹ̀ because report ni wọ́n kọ, report tán bá dẹ̀ kọ lọ́pọ̀ gbà tí report bá ti pọ̀ jù ọ̀gá mi lè má láǹfààní láti wò ó dáadáa. Ìyẹn náà máa jẹ́ ẹ̀kọ́ fún gbogbo àwọn tó jọ̀gá lẹ́nu iṣẹ́. ẹ ò bá mi gbé fáìlì yẹn wá, wọ́n máa gbé fáìlì wá, ọkàn wo bí signature wa ń bí ọkàn buwọ́lù, ó lè kó ọ sí wàhálà, ó lè kó ọ sí yọ́yọ́ o. ẹ̀kọ́ tá a rí kọ́ńbẹ̀ ni wípé whenever they brought any file to you, whenever they bring any file to you, check it thoroughly kó tó buwọ́lù, especially tó bá ti lówó nú. Míì gan wà ó lè mọ̀mọ̀ pé lówó nú tí ọ̀dẹ̀ lówó nú wọ́n dẹ̀ ti kọ́ bẹ̀, wọ́n dẹ̀ ti mọ̀ pọ́gá òkè ń wo gbogbo ẹ̀. gbé fọ́gà onígbà tó lè gbé fọ́gà make sure pé ọmọ ròdòròdó ń bẹ lọ́dọ̀ ọ̀gá tọ́gà ń fọ́ra la gbà náà anything tó bá gbé débẹ̀ yóò buwọ́lù ni. tó bá jẹ́ gbà tọ́gà ń jẹun lọ́wọ́ make sure pé ó jẹ́ time tí inú ọ̀gá dùn tọ́gà wà happy ní kó tó gbé fáìlì lọ. àwọn tí ń bá àyàn ṣiṣẹ́ mọ́ tán ṣe ọ́fíìsì mọ́ time tí wọ́n lè approach ọ̀gá wọn tínú ẹ̀ ó dùn tí wọ́n rí rìsọ́ọ̀tì nǹkan tí wọ́n ń fẹ́. So now ẹ jẹ́ kí n sáré yà ìṣẹ́jú méjì lò nínú ìṣẹ́jú yín. God bless you. MDT Clearing, Freight and Logistics. Bá a ṣe kárí ayé bẹ́ẹ̀ ni òye iṣẹ́ yé wa. Cargo services wá dúró tán láti Nàìjíríà. A ó bá yín gbé nǹkan ránṣẹ́ sí àwọn èèyàn yín ní Europe, UK, US, Canada, Asia lọ bẹ́ẹ̀. Gààrí, epo pupa, ẹ̀gúsí, ẹja gbígbẹ, ìgbín, irú, àpọ̀n, aṣọ, ìlẹ̀kẹ̀, àwọn ìwé tó ṣe pàtàkì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kò tán síbẹ̀. MDT Clearing Services lékètéńté. Àṣẹ tó ń tẹ̀jọba tá a gbà. Ó mú àwọn èèyàn yàn wá láàyò láti port. Ọwọ́ kan ni MDT á clear kọ̀ńténà yín jáde fún yín. Bó ṣe kọ̀ńténà tó kún fún káà lóríṣiríṣi tàbí ohun mìíràn. Àwọn òṣìṣẹ́ wa kọ̀ lálá. Professionalism wa kò lẹ́gbẹ́. MDT doorstep delivery service náà ò gbẹ́yìn. Níbikíbi lágbàáyé àwa gbé ọjà yín fún yín lẹ́nu ọ̀nà yín. MDT tún bá ní ìrajà. Product sourcing. Ìyẹn ni pé à ń ràn yín lọ́wọ́ láti ra ohun tí ẹ fẹ́. À á sì fi ránṣẹ́ sí yín ní kánmọ́ kóbó. Ní MDT Clearing, Freight and Logistics. Akájú ẹ̀ àtò àlétò iṣẹ́ wa yàn ó yanjú lówó péréte. Ẹ máa bọ̀ lórí iléeṣẹ́ MDT ní nọ́mbà 22 Latif Salami Street, Ajao Estate, Ikeja, Lagos. A sì tún ní ẹ̀ka káàkiri orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ bá wa sọ̀rọ̀ 0818-231-1480 àti 0912-907-4004. Bákan náà iléeṣẹ́ MDT lókè òkun wà ní Toronto, Canada. Please call +16472895364. Website www.mdtfreights.com. MDT Clearing, Freight and Logistics. Assure delivery. Mo kí gbogbo etí tó ń gbọ́ wa nílé, mo sì kí gbogbo ojú tó ń wò wá nílé pé ojú tẹ fi ń wò wá ò ní fọ́, etí tẹ sì fi ń gbọ́ wa ò ní di. Orúkọ tèmi ni Godwin tí gbogbo ẹ̀yin èèyàn mọ̀ sí Ìyá Ìjẹ̀bú. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ní ìṣe wa, wípé ìlera yín òun ló jẹ wá lógún. A tún ti dé bí a ṣe ń dé o. Gbogbo ẹ̀yin tí ẹ ní ìṣòro tó jẹ́ pé ọkùnrin tó dàbí obìnrin nínú ilé, ọkùnrin tí ò lè ṣojúṣe pẹ̀lú ìyàwó ẹ kàn sí iléeṣẹ́ Godwin. Ẹ̀yin tó jẹ́ pé pépà lẹ máa ń kà lálẹ́, ẹ máa kà pépà mọ́, ẹ kàn sí wa. A ní pákéjì oríṣiríṣi fún yín, a ní 3-in-1, a ní 2-in-1 fẹ́yìn ọkùnrin tó lè jẹ́ tó máa jẹ́ kẹ́ ṣe bó ṣe yẹ kẹ́ ṣe. Bákan náà ni ìṣòro tí a ń pè ní arthritis yìí ó ń ṣọkùnrin ó ń ṣobìnrin, orúnkún ríro, ìbàdí ríro, ọrùn ẹsẹ̀ ríro, ẹlòmíì ó lè jẹ́ osteoarthritis lónìí, ẹlòmíì rheumatoid arthritis, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kò ní lè bẹ̀rẹ̀ mú nǹkan lẹ̀, ẹlòmíì ò lè bẹ̀rẹ̀ kírun, ó ṣeé ṣe kó jẹ́ sciatica ni, ó ṣeé ṣe kó jẹ́ lumbar spondylosis ni, ẹlòmíì ìdẹ̀rẹ̀ arthritis ni. Tó bá ti di pé ìbàdí ń ro ẹ̀ ò lè bẹ̀rẹ̀, ẹlòmíì orúnkún ríro, ẹlòmíì ẹsẹ̀ á máa gbóná, ẹlòmíì àpapọ̀ rẹ̀ á máa gbóná, ẹlòmíì ẹsẹ̀ á máa gbọ̀n, ẹlòmíì ara á máa tá, orí á máa tá, àpapọ̀ ara á máa tá. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì ò lè fọ́jọ́ ọwọ́ ẹ̀ báyìí, gbogbo ọwọ́ á máa ró. Gbogbo ẹ̀yin tẹ́ tí ń lò náà ẹ máa jẹ́rìí sí. Ẹ kàn sí iléeṣẹ́ Godwin Ìyá Ìjẹ̀bú. Bákan náà ni àwọn èèyàn tó ń tọ̀ ìtọ̀ àtọ̀jù
ìtọ̀ àtọ̀jù yìí ó ṣeé ṣe kó jẹ́ pé prostate enlargement ni fún ẹ̀yin ọkùnrin tẹ́tí lé lọ́mọ 40 ọdún tẹ́ bá ní prostate enlargement ẹ lè máa tọ̀ léraléra, ẹlòmíì ò ní rí tọ̀tọ̀ rárá, ẹlòmíì ìdẹ̀rẹ̀ tó bá fẹ́ tọ̀ á máa ní ìrora, ẹlòmíì ìdẹ̀rẹ̀ kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí ti máa jábọ́, ṣùgbọ́n obìnrin ní a máa tọ̀ léraléra kó tó débi tó máa tọ̀ sí ìtọ̀ yìí á ti máa jábọ́. Ó ṣe é ṣe kó jẹ́ weakness of bladder làwọn ní, àbí kó jẹ́ infection, àbí kó jẹ́ diabetes insipidus tí a mọ̀ sí àtọ̀gbẹ. Ìyẹn náà lè fà á ká máa tọ̀ púpọ̀ jù. ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú, èyíkéyìí tó lè fà á kẹ́ ẹ máa tọ̀ púpọ̀ jù ara iṣẹ́ wa ni, lára iṣẹ́ tèmi jogún látọ̀dọ̀ bàbá mi ni. Àtọ̀jù yín gbogbo ẹ̀ ó sì padà sí àyè ẹ̀ bó ṣe tó àti bó ṣe yẹ. Bákan náà ni àwọn tó ní hepatitis, ooru inú ẹ̀dọ̀ ni, ṣùgbọ́n tí hepatitis bá ti pẹ́ lára ó lè ba ẹ̀dọ̀ jẹ́, ó lè fà á kéèyàn ní enlarged liver, ó dẹ̀ lè fa oríṣiríṣi ìṣòro sí ẹ̀dọ̀ yẹn. Ẹlòmíì á máa ní àmì bí kínú máa dùn, bí kójú máa pọ́n, kítọ̀ ẹ̀ máa pọ́n, ẹlòmíì dẹ̀ kò ní rámì rárá, bóyá lọ ṣàyẹ̀wò wá kàn sọ fún pé ó wà positive ẹ kàn sí wa. Ẹlòmíì dẹ̀rẹ̀ ó lè jẹ́ liver cirrhosis lòun ní, èyíkéyìí tí ẹ ó ìbàjẹ́ ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú. Bí mo ṣe sọ̀rọ̀ yìí tẹ́ ní prostate, ó jẹ́ prostate enlargement ni, ó jẹ́ prostate cancer ni, ẹ kàn sí wa pẹ̀lú ògo Ọlọ́run ẹ ní rí bákan náà mọ́. Mo ti sọ fún yín gbogbo ìṣòro yòówù kẹ́ni ewé àti bòpọ́n mélé tí àwọn bàbá wa ń lò láyé àtijọ́ tá a ti gbé kalẹ̀ lọ́nà ìgbàlódé tó sì ṣe bẹbẹ lágbára, òun là ń lò fún ọmọdé àti àgbà. ẹ kàn sí wa ẹ ní kábàámọ̀ pẹ̀ ṣe bẹ́ẹ̀. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi ni 080 330 34777 080 330 34777. ẹ bá wà lamẹ́ríkà, kẹ́ ẹ wà ní Spain, kẹ́ ẹ wà ní UK, ibikíbi tí ẹ bá wà, ó jẹ́ Canada ni, ó lè jẹ́ Port Harcourt ni, ó jẹ́ Abuja ni, ibikíbi tí ẹ bá wà ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú. ẹ bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, ẹ lè pè mí, ẹ lè fi voice note lẹ̀, ẹ lè fi message lẹ̀ lórí WhatsApp, máa dá yín lóhùn bó ṣe tó àti bó ṣe yẹ. Gbogbo ibi tẹ́ ẹ bá wà lè gbòógì wá máa dé, ẹ sì ní kábàámọ̀ pé ẹ kàn sí iléeṣẹ́ gómìnà Ìyá Ìjẹ̀bú. Ẹlòmíì apákan ara ẹ̀ á máa kú, kí ló fà tápákan ara fi ń kú? ẹ kàn sí wa ẹ máa mọ̀. Ẹlòmíì ọrùn àdídì máa steve, ẹlòmíì àyà ló máa dùn, ẹlòmíì ẹ̀gbẹ́ ló máa dùn, ẹlòmíì á máa wúkọ́, ó lè wúkọ́ kókó ti wà lẹ́nu ẹ̀ tipẹ́tipẹ́ tí ò sì ní lọ. Ẹlòmíì ìdẹ̀rẹ̀ ó máa ní ìṣòro àti breathe in oxygen, breathe out carbon dioxide, àwọn á máa ní ìṣòro, á máa ní kàtà gbogbo ìgbà. Kí ló ń fà? Ó ṣeéṣe kó jẹ́ asthma ni, ó ṣeéṣe kó jẹ́ bronchitis, ó lè ṣeéṣe kó jẹ́ pneumonia cough nìwọ ní. Tó bá ti kàn sí wa, èyí tó bá jẹ́ nú ẹ̀ ló máa dìtámì irú egbògi tá a lè kẹ́ra láti lè ṣe wa. ẹ ṣe mọ̀, mo ti sọ fún yín o, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa 080 330 34777. iléeṣẹ́ Godwin last bus stop yín ni pẹ̀lú agbára Ọlọ́run. Remember, if it is not Godwin, it can never be like Godwin. I used to tell you, health is something to be treasured. Ire o. ẹ káàbọ̀ padà. ọ̀rọ̀ ọmọ yín là ń sọ lọ́wọ́. Ìdírísù Bobrisky. Well, aláyé lọ́láyé ẹ̀ bó bá ṣe wù ni là á ṣe mọ̀lẹ́ ẹni, bó bá wù ú ó lè fi tẹ ẹlẹ́dẹ̀ jẹ sàárì, bó bá ṣe wù ni ńlá ṣe sílé ayé ẹni. Now, ìbéèrè tó sáré wá sọ́kàn mi ni wípé kí lè ròǹgbà Bobrisky tó fi jọ́kùnrin àtobìnrin at the same time. Ó ló ń ṣèdí ọ̀sọ̀yàn, ṣùgbọ́n lágbà ní bẹ nídìí ẹ̀, nàgbànàgbà sàn-sàn ayanrí oko bí ẹyẹrẹ ní bẹ nídìí ẹ̀. Lélẹ̀ tó túmọ̀ sí wípé ó lè bọ́kùnrin ṣe, ó lè bóbìnrin ṣe. Ọkùnrin tí ó bá ṣe kì í ṣe ọkùnrin tó fẹ́ ṣe toto mẹ́lẹ́tò, ọkùnrin tí ó kàn mu sàn lásán, tí ó fọwọ́ rọ sàn lórí. Bó bá jẹ́ pé obìnrin ló fẹ́ bá ṣe, ibẹ̀ gangan ni ó ti perform dáadáa. Now, kí lè ròǹgbà ẹ̀ tó fi ṣe bẹ́ẹ̀? Ó fẹ́ràn ẹ̀ bẹ́ẹ̀ ni, ó wù bẹ́ẹ̀ ni, ó wò ó pé ló lè pé òun ni. Kí lè rí tó ń gangan fẹ́ jẹ láyé? Ó fẹ́ lóyún bí obìnrin ni àbọ̀ fẹ́ bímọ bí ọkùnrin?
àbí business strategy ni ọjọ́ òwá ni business strategy yìí máa tó dópin so ti bímọ sọ fẹ́ bímọ tó bá ti bímọ ń bo lọ́wà tí ò bá tí ì bí sọ fẹ́ bí ìgbà wo ló fẹ́ bí tó bá máa bímọ bó ni ó ṣe ṣẹlẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ní girlfriend ní ìsìn kò kí ń sọ̀rọ̀ girlfriend mọ́ a máa sọ̀rọ̀ boyfriend. My question ni pé ńbo ni Bobrisky ti ń rówó iṣẹ́ ìwò gangan ní í ṣe wọ́n láwọn ọkùnrin àwọn ṣe tuntun mẹ́lẹ́tò pẹ̀lú ẹ̀ kí làwọn ọkùnrin ọ̀hún wá káàkiri ìdí ni wọ́n ń gún ni àbí wọ́n kàn fọ́ọ̀rọ̀ sàn àbí wọ́n kàn mú sàn lásán wọ́n sì ń sanwó rọ̀gùnrọ̀gùn ìkọ́sù irú wọn náà ń gba millions of naira sáwọn ọkùnrin yẹn fi ń yan gan ni pé mo ṣe nǹkan kan pẹ̀lú Bobrisky àbí bò I don't just understand mo ń ro bọ́pọ̀lọpọ̀ èèyàn nù wá ṣe ń rò náà ni mi ò já kò yé mi mo kàn sáà ń wò sọ́tún wò sósì náà ni pé kí ló mú eléyìí tó fi rí bẹ́ẹ̀ òye yé mi pé ohun tó hàn sí ẹ̀dá ó hàn sí Ọlọ́run now ó ti tó bí ọjọ́ méjì mẹ́ta kan tá a ti ń sọ̀rọ̀ nípa OEA Abbas níbi tí wọ́n ti dájọ́ sọ́nà ọjọ́ kí wọ́n dá sọ́nà wípé wọ́n ṣe ìwúre tọdún tá a wà yìí ọdún nílé iṣẹ́ yìí wọ́n yìí ṣàìmọ̀ fọlọ́kọ ilé iṣẹ́ tí mo lè fọwọ́ ẹ̀ gbáyà ni Yorùbá ní ẹni tí ọ̀parọ́ ní pẹ́lẹ́rì òun wà níbì kan ń pẹ́ ẹlẹ́rìí òun gbẹ lọ́rùn mo rí wọn dá mo rí wọn dájú mo rí wọn dáadáa ilé iṣẹ́ OEA wọn yìí bá wọn hèrà rárá débi pé wọn ò hè léyìí tí ọlọ́mọ ń ná now ìwúre fẹ́ wáyé ní December tá a wà yìí tá à ń bọ̀ tó ti ń bọ̀ yìí n tí máa ń ṣẹlẹ̀ rèé o ní gbogbo ọdún tí wọ́n máa ń ṣe èrò máa ń pọ̀ jù àwọn èèyàn tí ó forúkọ sílẹ̀ wọ́n máa ń pọ̀ so kí wọ́n lè mọ iye àyè tí wọ́n pèsè sílẹ̀ ni wọ́n ṣe mú oore ọ̀fẹ́ yìí wá síwájú ẹni tí yóò forúkọ sílẹ̀ á wẹ̀rí ni á bọ̀rí ni á ṣe nǹkan nǹkan ni a fẹ́ bẹ́lẹ̀dẹ́ ni sọ̀rọ̀ ni a fẹ́ gbogbo àwọn nǹkan tọ́rọ̀ mọ́ spirituality about your life nílò ńlá kọjá ńbo ni gbó ti dí gágá mọ́ níwájú tó ọ̀rọ̀ náà kọjá mọ́ irú ẹ̀ ni wọ́n gbé ìwúre kalẹ̀ fún Yorùbá ní orí mi ń bá mi jà mo pò sàlẹ́jọ́ àṣẹ kò sóòsà tí bá ní ìjà tó jorí ẹni lọ wẹ́rí 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 mi o wẹ́rí 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 mi o kórè mi mọ́ gbàbọ̀dé wẹ́rí mi o ibi táwọn èèyàn kan ti ń rọ̀nà lọ lọ́nà tí ń dín mọ̀wọ́ kí ló ṣẹlẹ̀ òun láti wà níbi ìwúre ọdún yìí bẹ́ẹ̀ ni àmúbọ́ lọ́tún lọ́sì oríṣiríṣi nǹkan téèyàn ṣe tí ò yọrí tí ò yọjú òun láti wà níbi ìwúre yìí àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tọ́rọ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ́ n sáré jíṣẹ́ wọn fún ọ. ìwúre ọdún tuntun níbi tá a ti máa ń tọrọ ohun tá a fẹ́ tẹ́lẹ̀ dọ̀ sì máa fàṣẹ sí ní wàrà ṣe é sà tọdún yìí tó ti wọlé dé o. ọ̀rọ̀ ni ọmọ ṣẹ́gi lájẹ́ ẹ̀rìn àwòrán máa làkúlà sọ̀rọ̀ ọ̀gbọ̀gbẹ̀ kan ọ̀gbọ̀gbẹ̀ kan gbogbo owó borí ìlú kò wọ́n pariwo ajé tantan gbogbo ẹ̀dá yìí pátá tó fẹ́ gbẹ́gbẹ́ pé lọ́wọ́ lẹ́nu iṣẹ́ kò fẹ́ máa rí tajé ṣe kó sọ kó bóde pàdé ìṣègùn ọ̀tá lójú ayé àti lójú ọ̀run ẹni tó ń wá ọmọ lọ́jọ́ tó ti pẹ́ ìjákulẹ̀ lórí ìwé ìròyìn ní gbogbo ìgbà òtún rí jẹ̀rí mu tẹ́lẹ̀ ṣàdédé ní gbogbo nǹkan lọ́dún rẹ̀ bì tètè máa bọ̀ níbi ìwúrí ọdún tuntun yìí èyí tó máa wáyé fún ọjọ́ mẹ́rìndínlógún gbáko ní December ọdún tá a wà yìí kó wá tọrọ gbogbo ohun tó fẹ́ fún ayé rẹ̀ ti dáadáa káwọn alálẹ̀ ó sì máa fàṣẹ sí lójú ẹsẹ̀ àwọn tó gbá lọ́dún tó kọjá ohun tí wọ́n fẹ́ ti tó wọn lọ́wọ́ wọ́n ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn báyìí ìwọ náà má ṣàfihàn ẹ̀wọ́ agbọ́ o ẹ̀yin tẹ́ bá wà lọ́nà tó jìn lórílẹ̀‐èdè Nàìjíríà àtẹ̀yin tẹ́ wà ní ìpínlẹ̀ orílẹ̀‐èdè ní Áfíríkà tó fún ẹ̀yin tẹ́ wà nínú òyìnbó tẹ̀lé ráyè wá síbi ètò yìí fisikali ẹ̀ má fòyà sọ̀rí bí ìwúrí ọdún tuntun yìí bá ti ń lọ lọ́wọ́ ní December á máa ṣe fídíò kan pẹ̀lú yín tí kálukú dẹ̀ máa ṣe ìwúrí rẹ̀ lẹ́yọ kọ̀ọ̀kan ní èmi kan ìwọ kan tó lóyìnbó ń pè ní one-on-one fáṣọ dẹ̀ máa dùn lójú ẹsẹ̀ privacy yìí jẹ́ wálé gidi gan ni o àwọn tí yóò máa súnlẹ̀ fáwọn èèyàn níbi ètò yìí mọ́mọ́mọ́mọ́ gbogbo wọn wà àwọn alálẹ̀ ló ń gbẹnu
wọn ṣàṣẹ elédùà ló fi ṣẹ́ràn wọn. bóyá tó bá wà ní nàìjíríà tàbí any country ní áfíríkà bó sì jẹ́ lóyún ìlú ló wà tètè pé àwọn hotline wa yìí kó book sílẹ̀ +23491509170 tàbí +23491504169 tó fi mọ́ +2347031854347. èyí tí ẹ bá wà ní ìpínlẹ̀ Ògùn àtàgbègbè ẹ lè pèsè ilé iṣẹ́ wa láti lọ book. a wà ní nọ́mbà 55 OEA compound along Old Ondo Express Road adjacent Bola Farm Junction Ìjẹ̀bú Ìlọsìn nípínlẹ̀ Ògùn tàbí kẹ́kọ̀ọ́ sí OEA Herbs and Scrub Spices lórí Facebook @OEA_herbal lórí Instagram. wẹ́bsáìtì wa ní www.oea/herbal.com. email address wa ní herbscrubs2019@gmail.com. níbi ìwúrí ọdún tuntun tó máa wáyé ní December. ọmọ ọba ọlámilẹ́kan lóhùn aláṣẹ OEA Herbs and Scrub Spices ló wí pé tèmi tiẹ̀ ò ní sọ̀rọ̀ ṣe o èé ṣe. welcome back. ẹ tó lè pè wọ́n sórí nọ́mbà yìí +234 915 957 9685 +234 915 957 9685. so ni ọba bá wọn pín nínú ìwúre tọdún tí a wà yìí lọ́rọ̀ rẹ̀ bá dayọ̀. Akanda ọ̀rọ̀ Awikonko lórí ọ̀rọ̀ Bobrisky nbẹ tó máa yọrí sí ẹnìkankan ò tí ì lè sọ ká sì mọ́ màmàjá ká má sọ àsọ wájú. ẹni tó bá mọ̀ wà lè ó yẹ kó mọ ìdáhùn ilé mọ́sú bẹ́ẹ̀ ni. so now ẹ jẹ́ kí n sáré ran ilé tí lórí ti FM radio project mi. mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn tí wọ́n nawọ́ sí mi so far. àánú Olódùmarè ò ní fi sílẹ̀. I won't mention names by now for now. tó bá tásìkò tá a mọ̀ kó tásìkò ń mọ̀ dárúkọ. ṣùgbọ́n mo dúpẹ́ lórí àdáàdá tán lọ́wọ́ yín náà ò ní tán wo yín o. ẹ̀ní di aláìní ẹ̀ní nìkan sáyé bẹ́ẹ̀ lẹ̀ ní tọrọ jẹ. gbogbo àwọn èso tó tara yín jáde ò ní mọ̀ nira. iná ni mo tún fi ń pàrọwà pé tẹ́lẹ̀tẹ́lẹ̀ mo sọ pé mo nílò èèyàn 500 tó máa fún mi ní 100,000 naira. èèyàn 500 tí yóò fún mi ní 100,000 naira. kò dí ó bèlè pé mi ò tí ì rí èèyàn 500 tó máa fún mi 100,000 mi ò tí ì rí èèyàn 100 mi ò tí ì rí èèyàn 100 tí yóò fún mi ní 100,000 naira tàbí jù bẹ́ẹ̀ lọ. iye tọ́lọ̀ ń bá fi sí lọ́kàn láti fi ràn mí lọ. ẹ má gbàgbé orí tá a ṣe fájà ń ló lè gbé èyí tá a ṣe fágbọ̀n ní jòdànù orí tá a bá ṣe fálùmọ́jìrì Ọlọ́run nìkan ní sanni lẹ́sàn-án rẹ̀. ó ṣeé ṣe kó jẹ́mi kọ́ ni wọ́n san fún yín padà ṣùgbọ́n ẹ má gbàgbé wípé orí tẹ́ bá ṣe fẹ́mi nìkan ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ ṣe fún ẹnìkan kì í dá igi kan kì í ṣe gbé èèyàn kan kì í sọjà ẹnìkan ò lè dá ṣe ètò lórí rédíò fa àbàdà yóò fa ọ̀pọ̀lọpọ̀ èèyàn láǹfààní láti lo ẹ̀bùn wọn yóò fọ́pọ̀lọpọ̀ èèyàn láǹfààní láti ṣiṣẹ́ ilé ayé tiwọn. having said that bí ẹ bá jẹ́ kan náà àwọn tó lọ́ọ́ rán sí mi tó wù yín tẹ́ fẹ́ bá mi dá sí i tó wù yín tẹ́ fẹ́ fi mí dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ fẹ́ fi mí sin lọ́hùn àbẹ́ fẹ́ fi mí yẹn lọ́hùn ẹ fẹ́ fi mí mọ rírì orí tọ́lọ́run bá ṣe nílé ayé yín ẹ lè jẹ́ ká sọ̀rọ̀ lórí WhatsApp kí n fi ńlá kan nọ́mbà +234 904 851 9362 +234 904 851 9362. bó bá jáka nọ́mbà mi gangan lè fẹ́ Polaris Bank ni o Polaris Bank account number 4091 899 393 4091 899 393. ẹ like follow page mi orúkọ tí mẹ́ńbẹ̀ Awikonko TV and Advertising Company Limited Awikonko TV and Advertising Company Limited. ẹ like follow page mi lórí Facebook Awikonko Live. ẹ subscribe sí YouTube channel mi Akanda ọ̀rọ̀ Awikonko TV. ẹ wá ní nǹkan pàtàkì tẹ́ fẹ́ kájọ sọ lẹ́ẹ̀kan sí ẹja sọ̀rọ̀ lórí WhatsApp +234 904 851 9362 +234 904 851 9362. èdè àti àṣà Yorùbá ò ní wọ mi orílẹ̀-èdè Yorùbá ò ní dàrú ìlú ẹnì kọ̀ọ̀kan wa yóò tòrò mẹ́nẹ́mẹ́nẹ́ àjù àṣẹ o. Awikonko Development Fans Club ilé aláyọ̀ ilé wa.
Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti tẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá tó tún gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Awikonko Development Fans Club. Ilé aláyọ̀, ilé wa. Awikonko Development Fans Club Worldwide. Ẹgbẹ́ tí kò rọ̀gbọ̀kú lé ìjọba. Ẹgbẹ́ tó dúró fún ìdàgbàsókè àti ìtẹ̀síwájú èdè àṣà àtún àjogúnbá ilẹ̀ Yorùbá pẹ̀lú àtìlẹ́yìn gbajúgbajà pèdèpèdè ni Akanda ọ̀rọ̀ Awikonko. Ẹgbẹ́ tó ń fẹ́ ìrẹ́pọ̀ gbogbo ọmọ Yorùbá. Ẹgbẹ́ tó ń gbé àṣà àti ṣe Yorùbá lárugẹ. Ẹgbẹ́ tó dúró láti ṣàtìlẹ́yìn tó gbọngbọ́n fún Akanda ọ̀rọ̀ Awikonko àti àwọn ètò rẹ̀ káàkiri àgbáyé. Àǹfààní wà láti darapọ̀ mọ́ wa. Ẹ bá wa sọ̀rọ̀ lórí WhatsApp nìkan. Ẹ lè pè wá, ẹ lè send text message tàbí voice note pẹ̀lú àwọn nọ́mbà wọ̀nyí +234 8053 270136 tàbí ààrẹ ẹgbẹ́ Adéolú Adékọ́lá lórí +170 48 91 2729. Awikonko Development Fans Club Worldwide. Ilé aláyọ̀ nílé wa.